تنتسب قل عنه يا ابن لا تخف للهادي والمغترب شيخ لبيب الألمعي أصل الوصول بلا الرياف بركاته عمت جميع الأرض من كل الحسب دوما نتفخر بين العاجم والعرب فخري بعلم يا مصدرا بشرى يا ذا خير التلاب أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب لا تنسى أصلك يا فتى علما إلى ما تنتسب قل عنه يا ابن ولا تخاف للهادي والمغترب شيخ لبيب الأيمن أصل الوصول بلا الرياض بركاته عمت جميع الأرض من كل الحسب يوم أمين نتفاخر يوم أمين نتفاخر يوم أمين نتفاخر بين العاجم والعرب فغريب علم يا مشدرا بشرى يا ذا خير التلاب أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية من شيخنا أدبية أبدية من شيخنا تاج الأدب. gbogbo àwọn yẹn yóò lálùbáríkà bóyá ọlọ́wọ́n lálùbáríkà bàbá wa nàìjíríà àgbà àwọn yóò lálùbáríkà bóyá lẹ́ẹ̀kan náà dìde á bá ń pàdé wa àdàbíyàtọ̀ أبدية من شيخنا bóyá تاج الأدب owó tó bá mú wa àwọn yóò أبدية lálùbáríkà. من شيخنا تاج الأدب لا تنسى أصلك يا فتى إلى ما تنتسب قل عنه يا ابن لا تخف الهادي والمغترب شيخ لبيب العلمعي أصل الوصول إلى الرياض بركاته عمت جميع الأرض من كل الحسب دوما به نتفاخر دوما به نتفاخر بين الأعاجم والعرب وشراية خير الكلام أدبية أبدية من شيخنا تاج الأدب 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 صوت الأدبي
صوت المتقين من شيخنا تاج الأدب صوت الأدبي صوت المتقين من شيخنا تاج الأدب يا ربنا يا إلهي اغفر لشيخ كمالي أعني كمال الأديبة bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéwú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wáàsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìrìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwòyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá yẹn gbé gbogbo ẹ̀ wá ọlọ́run sì síra ẹ̀ lórí tó lọ bẹ́ẹ̀. yawma yaqumul hisabu. bọ́bá díjọ́ àlìkìyámà tá a bá débi tá a ti sírò sẹ́ ọlọ́run wọ́n ṣàjà àwọn bàbá yege. kadhaka anta rahim. bẹ́ẹ̀ náà ló tún wá ká fáwọn àgbà oníwàásí àgbáyé. faramu ilahi labiba. àfa àwọn wàásí àgbáyé àwọn ò ní ṣe tiẹ̀ ń ṣe tèmi gbogbo ọmọ kéwú lọ́ọ̀rí àfa mi gbogbo ọmọ kéwú bálùbìlà ní ti jókòó yìí wọ́n wàásí àgbáyé bá lè wọlé ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wọ́n mọ̀ kọ́ ọmọ kéwú yányá ni wọ́n wà ní ọ̀rẹ́ mi gbogbo yẹn lọ́ọ̀rẹ́ lọ́dọ̀ sí wọn kíní kan kọ́ ká sora wa pọ̀ ká jẹ́ kan náà ni. waghfir li abdi rahimi. ọlọ́bankẹ́. òní wàásì àgbáyé warhamu anta rahimu yawma yaqumul hisabu. abba fáwọn bíi ta àrùkọ bá wọn. waghfir li abdi al-ilahi sultan mufassirina. fáwọn àgbànú ni bàbá wa Abdullahi Kamaluddin. hafidu sheikh kamali. báwọn bá ń sọ̀rọ̀ bàlájẹ́ àgbà bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá yọjú wọn báyìí ẹ̀ ní mata ló lóhùn. yawma yaqumul hisabu. lágbára ọlọ́run á bá wọn náà lálẹ́ jẹ́ náà. la tansa sheikh Safiya jami'a ahli kamali. bàbá wa Sọfíyù láì ló ń wí ni àwọn tiwọn wọn ní ìmọ̀ ni mo tọrọ òjijì lọ́lọ́run mọ́wó dé. لا تنسى شيخ صفية جميع آل كمال. Ahmad Ọláréwájú Al-Fulani Al-Adabi bá a ti wà mẹ́yìn gbogbo ayé ní wò wá kódà àwọn míì ń wò wá lọ́wọ́ ní pípé ẹja òkè wò. أنصار وطلابا يوم يقوم الحساب. a sì ní wíwí kú wí ibà àwọn àyà tí wọ́n fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run ní. الحكهم يا إلهي. sáàmà wá wí fún wọn níṣẹ́ nígbà wọn láàfà ẹ wá sí wáàsí fún wa sáàmà wá wí fún wọn ní pé eré ìjímèrè àti rí ọ̀ká ẹ̀pá pẹ̀ máa fi ṣé sẹ́yìn táàmà wá wí fún wọn ni ẹ̀rí pé lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n mọ̀ dìde pé ọ̀rọ̀ Ọlọ́run la bá gbọ́ ọ̀rẹ́ ṣe tún di eré ìkíni àwọn jòkó kalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọn fẹ́ gbọ́ àní wíwí kú wí. الحكهم يا إلهي. gbogbo àwọn àlùfáà kọ́dà nílẹ̀ Ìbàdàn yìí gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lọ Ọlọ́run bá kẹ́ wọn. في زمرة المرسلين. gbogbo wọn yẹn pa wọn pọ̀ báwọn òjíṣẹ́ rẹ̀ Ọlọ́run. وكل أهل الهداية يوم يقوم الحساب. ọ̀rọ̀ tó bá ti kọjá Ọlọ́run sọ pé ànábì sọ pé àwọn àáfàá wa sọ pé ẹ lè
ṣe báyìí léyìí tọ́tọ́ ọ̀rọ̀ kù sí. àmọ́ àwọn ìyá mi Ajíbọ́lá ọmọ Ẹdùn àwọn náà wá ní ìyálàyà Ajíbọ́lá ọmọ Ẹdùn wo ni òun ló tó dúró tì wá gbà tá à ń bẹ ní oyún ọ̀sẹ̀ kan oyún ọ̀sẹ̀ méjì ká tó wá dòṣù kan ká tó wá dòṣù méjì níbo la Ajíbọ́lá ọmọ Ẹdùn ti á dúró tì wá ń bẹ̀. ayé ní ìlàdé tálà ń wà wá kú wa la fi lọ́ọ́ sora wa pọ̀ máwọn àwọn ìyá kan àwọn ìyá wọn náà nísìnyí ó lò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó tó rí wa kàtá nìyí. ìjà ló dé lọ́rọ̀ gidigan mélòó náà ni wọ́n ń bẹ̀ ìjà ló dé ó ti dẹ̀gàn ó ti di kéèta bọ́ wá ìgbé ẹjẹ́ àkà wọn ó lò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó tó rí wa kà complete. ọ̀rọ̀ Ọlọ́run ló rìn ẹ̀yin ló tù ẹ̀yin Al-Lateef Ọlọ́run jọ ọmọ yóò lálùbáríkà ẹ̀yin Al-Lateef ẹjọ́ kan yóò balẹ̀ ẹnìkan ò ní ṣe tọ́lọ́hún Ọlọ́run ìsàbòsí àwa là á máa ṣe ẹnìkan ò ní ṣe tọ́lọ́hún kọ́lọ́hún má dà lóhùn. innamal mu'minuna ikhwatun. innamal mu'minuna ikhwatun. gbogbo àwa mùmínì tọ́wọ́dúbà jọ kí olùwà kí Allahu Akbar. سمع الله لمن حمده تاتو فريكالي تاتو دي تانكي باون ọmọ ìyá kan náà ni wá gbogbo bí a bá ti pàdé ara wa. فأصلحوا بين أخويكم. báàrin yín ọba dá tí ọba dá mọ́ná ẹlẹ́kẹta yín tọ́mọ̀ pa àrin yín ọ̀dán mọ́ná ni kọ́ wá ná gàwọ́ àárín yín kọ́ sàárín ni kọ́ dán mọ́ná àmọ́ bàbá bẹ́ẹ̀ sàárín ni tí ó dán mọ́ná fatakullaha. فاتقوا الله لعلكم ترحمون. bàbá bẹ́ẹ̀ ṣe àtúnṣe Ọlọ́run ni ọkọ́kọ́ wò sọ ọmọ pé àwọn tó fẹ́ ṣàtúnṣe fún wọn ọ̀rọ̀ kan rẹ wọn ò sì rí inú rẹ Ọlọ́run tó wá mọ gbogbo nǹkan ìwọ kọ̀ọ̀kan wá wò báyìí pé mo sì fẹ́ ṣàtúnṣe ọwọ́ ní fattakullaha ẹ sì báyà Ọlọ́run lórí لعلكم ترحمون. ẹ báyà Ọlọ́run lórí tẹ́ bá ṣàtúnṣe lélẹ́rí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ la'allakum turhamun bọ́yẹ̀ ẹ̀jẹ̀ ní tẹ́mi Ọlọ́run ọ̀sán bọ́yẹ̀ ẹ̀jẹ̀ ní àánú ẹ̀jẹ̀ ní ìkẹ́ lọ́dọ̀ èmi Ọlọ́run ẹ wà Al-Qur'ani Al-Qur'ani lè gbọ́n ntẹ́ wàá mú lọ ní ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. إذا بين الناس. mo tún wá sí ọ lẹ́ni àpọ́nlé láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ ti dákẹ́jẹ́ yìí ẹ̀yin Al-Lateef ẹni tí ma pe Ọlọ́run tí o sì máa da yín lọ. آمين. mo tún wá sí ọ lẹ́ni àpọ́nlé láàrin àwọn èèyàn bó ti dẹnu pé àwọn náà wọ́n dé ni Allahu Akbar ẹ̀dàkùn ẹni wọ́n máa bọ̀ wá ààyè wọn náà láti fílẹ̀ ìkàlùkù wà nídìí dúró. ààyè sì sọ ọmọ kéwù rẹ àpẹẹrẹ Ọlọ́run nìyí wọn lára rẹ àwọn àfáà wa ni àwọn àfáà wa ni sẹ́kàlùkù ọmọ àfáà tó kọ́ ń kéwù. ọ̀dà àfáà mi mà ọ̀dà àfáà rẹ mà àmọ́ abápàlẹ́ bá ti wà tífẹ̀ wà gbogbo wa wà dé àfáà ara wa ṣe àwọn náà wọ́n kọ́ wa àwọn náà wọ́n kọ́ wa tẹ́rì àpọ́nlé ń bẹ ìfẹ́ ń bẹ nù mo tún wá ní ọlá pọ́nlé. فكن على مهلي. ọmọ ìyá mi àfààní fàkàn. على مهلي. kẹ wọ lọ́hùn pé ọba ara ni kò sì ṣe é dàgùn lásì kò sì sí kankan lẹ́yìn Ọlọ́run ẹ̀tàn ló kù bàbá kìíní lóògùn alájà wọn lóògùn gan ẹni wọn bá sàṣì lẹ́yìn Ọlọ́run kò sí kankan ọba tí jẹ́ ó jẹ́ àwọn kan bẹ́ẹ̀ nínú ayé wọn ọba yín ló gbogbo Ọlọ́run sì ń ṣe tí wọ́n fẹ́ kí wàá ní tiẹ̀ tó ń bẹ lójú ọ̀nà tó wà yìí tọkàn rẹ̀ ó tún máa dá òtún Ọlọ́run má jẹ́ orí bẹ́ẹ̀. لأن الدنيا. ẹ̀yin Ìbàdàn ní Liberty Tower yìí
torí pé لأن الدنيا ayé tèmi rẹ jọ wà nù ẹ̀. لا ترضى بنعمة أحد. èèyàn náà ni wọ́n mẹ́rin sì ni wọ́n ò pé máa. الأول الدهر. àkọ́kọ́ nù àwọn mẹ́rẹ̀ẹ̀rin òun ni ìgbà. ìgbà àwọn kan mọ̀ wọ́n lánàá wọ́n ń bẹ nínú ayé lónìí ẹnìkan ò sì dá wọn mọ̀ mọ́. wọ́n ti lùgbà tí wọ́n tán. ولو كان في سراء أو ضراء. lọ́gbà lùlá ni ó ní wọ́lẹ̀ òkà ìgbà má fọkànbalẹ̀ sí o wọ́lẹ̀ òkà náà. في السراء. sàráì orí fi sàráì àwùtọ́ kọ́dà bá ti pé inú dẹ̀kun lọ́wọ́ à ọ̀fẹ́ ná 10 billion ọ̀nàwọ́ mu inú dẹ̀kun lónìí àwùtọ́ ó sọkùsọ ayé lọ́rùn ń tẹ̀lé ọ lọ wọ́n ń pè lẹ́ẹ̀kan ń dáhùn lẹ́ẹ̀mẹ́wàá láyé wọ́n fọkànbalẹ̀ sí. الثاني المال. ẹ̀yin aláwù láti ìfẹ́ ní nà ṣe ẹ̀rí kó di méjì. المال يفنى. ajọ́ tó máa rí owó a máa tán. والجمال وديعة. wọ́n ní jàmọ́lù tó wíwọ́n ni pé ó lágbájá ó fáìn gan ṣe ẹ̀rí pé bàbá aróyìn àfàwà bọ̀rọ̀ kìíní nísìsiyìí. ó ga ó dẹ̀ nà ẹ̀rí àwọn yàrá máa wọ́n sí ìnà lóòótọ́ wọn àti tó bá wá rẹ́rìn eyín ẹ̀ wá sẹ̀ wọ́n bá yá ẹ̀rí gbogbo eyín bọ̀rọ̀ kìíní òun ni a máa lọ báyìí wọ́n pè wọ́n ti pẹ́ láyé gan ni. المال يفنى. owó yóò tẹ̀ bàbá yá. والجمال وديعة. والجاه يبلى كل ذاك غرور. والجاه يبلى كل ذاك غرور. gbogbo àwọn ìyá wa ni wọ́n jòkó wájú yìí ẹ ò gbà táwọn ìyá yìí ń bẹ tí wọ́n èbí wa wọ́n bá dúró báyìí nílẹ̀ Ìbàdàn àwọn ọkùnrin wọn máa rọ́ dúró wọn ni ìyá wa ni wọ́n jòkó wọn ọ̀wẹ́ ní kankan mọ́. والجاه يبلى كل ذاك غرور. ìwọ náà tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ lórí tó bá ń bọ̀ tí wọ́n pé ó àti sinmi kí ló dé ọmọ ló le tó báyà ọ̀ ń bọ̀ wá rọ̀. والجاه يبلى كل ذاك غرور. omi bá àwọn ọkùnrin náà mọ̀ ara wa ní alẹ́ mi ọmọ tó jọ ọmọ lọ yóò tún wá dúró báyìí. alẹ́ ní bọ́ọ̀lì tí bá gbá mú báyìí òun ká mọ̀ pé mo gbá wọn mọ́ òun kú lọ ni ò ní pẹ́ kú. والجاه يبلى كل ذاك غرور. والجاه يبلى كل ذاك غرور. wàlìjẹ́ yòbùlá lágbájá fáìn ní ṣe kí ni kan ó níyì ó sì gbá yòbùlá yóò gbó. كل ذاك غرور. gbogbo ìtòrí táyé kó ti ọ̀rọ̀ gúrúrù ìtàjẹ ni. bọ́ọ̀bá ti kírun aya sẹ́lọ̀ wá. والجاه يبلى كل ذاك غرور. bọ́ọ̀bá ti máa sí lọ́wọ́ wákàtí márààrún kọ́ máa pé aya sẹ́lọ̀ wá. والجاه يبلى كل ذاك غرور. ọ̀nà ọ̀tàkùn ti pé wọ́n máa bàtí lágbájá jẹ́ aya sẹ́lọ̀ wá. والجاه يبلى كل ذاك غرور. bọ́ọ̀bá kúrọ́ mọ́lẹ́ gbogbo lágbájá tán ọmọ àwa túbá ń kọ́ náà èyí tó wí láyé òun ń jára yìí ìwọ́n mọ̀ wá túbá ń kọ́ náà ẹkùn fèrè jìnnì aya sẹ́lọ̀ wá. والجاه يبلى كل ذاك غرور.